ó sì dandan kí n sọ yọ kan náà ní gẹ̀ẹ́rin lálẹ́ gẹ̀ẹ́rin bàbá Mádìbò mo jòkó lé kí ó mi ń wo bá ṣe ṣe prógámù bàbá ìmáàmù àwọn ọmọ kí ó mẹ́ta kan bá bá mi bẹ́ẹ̀ ojú wọn wá lé lórúfẹ́ fún èyí sọ ọmọ kí ó wù fún òkè ń dárò kíta àmọ́ gbogbo ọmọ kí ó ayé ọmọ mi ni wọ́n èmi ọmọ ọmọ kí ó kẹyàtọ̀ sí wọ́n á wá wọ́n sì fẹ́ sí lọ́ńchì tíra tó dá gẹ́rin táàfà yìí bá ń sọ lágbáwá ẹ̀rọ pé kọ̀ gbọ́ nǹkan mi jù lárúbáwá lọ tí ń bá ń sọ èbó ẹ̀rọ pé kọ̀ gbé ọ̀gbọ́n lárúbáwá pé èbó nìkan lọ́gbọ́n ni kí sọ ọmọlé kéwù mi o àmọ́ ọmọlé kéwù alálùbáríkà náà ní ìlú ọmọ márkàsì àmọ́ á ní ó sì mọ kéwù tó báyìí wọ ọmọ yìí ọ̀la lọ fẹ́ sí lọ́dún àyè ò sí nílọ́lẹ̀ mi lọ méjì nìkan lábùjá yìí sì di lọ́la bẹ́ẹ̀ ọ̀la ní àná wà tálẹ́ àwọn akúrò wọ́n ti jẹ gbogbo gbèsè tíra wọ́n ti lè tẹ tíra wọ́n ti ṣe ń gbé ẹ̀ mo wá ronú pé ta là á pèsè irú nǹkan báyìí lókìkì òde kọ̀ọ̀lá lálẹ́ tún á ní mo wá pé ta là á pèsè irú nǹkan báyìí ẹ̀mí ìgbà ní pé bàbá rẹ̀ ni o ẹ wá dúró àwọn èèyàn tá a ní tọ́pọ̀ bá mo wá pé bàbá nígbà mo pe bàbá iṣẹ́ tẹ̀ máa ṣe dé ẹ ṣiṣẹ́ yìí o ó ṣe ọlọ́run tẹ̀ máa ṣe wọ́n á sọ fún wọn. wọ́n lọ́la wọ́n lọ́wọ́ ọ̀la mo ní mo mọ̀ bẹ́ẹ̀ èmi náà mo lè rí yín fín èmi náà ni mo lè rí yín fín ẹ̀sìn náà lára wa ẹ̀dùn fún kéwú lébẹ̀ ṣe wọ́n fún kéwú lébẹ̀ ẹ̀yìn lásán ọ̀pọ̀lọpọ̀ gbogbo kéwú wọ́n ní mo gbà bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀hún náà gbogbo ohun tí ẹ bá fẹ́ lò mí sí ẹ̀ lò mí sí. ọwọ́ kàárọ̀ nípa àwọn afọmọ náà ní 2 million naira wọ́n wá sọ fọ́mọ náà wọ́n wá sọ fọ́mọ náà kì í tán bẹ́ẹ̀ wọ́n ní màá tún ṣẹ̀mí ayé rẹ̀ sí ní Cairo màá tún ṣẹ̀mí ayé ẹ̀ sí ní Cairo wọ́n wá fàlẹ́ Dr. Usmanu Ìwó wọ́n á fa Abdulsalam wọ́n á fà lé lọ́wọ́ ṣùgbọ́n màá tún sọ ọmọ iṣẹ́ Cairo sí àbẹ́bà láàlẹ́ kàrọ̀ ọmọ òun náà ní àfa àtọ́lá ìmọ̀lẹ́rí wọn àbọ̀ fún orí ọ ìmọ̀lẹ́rí àwọn ìpẹ́ gan yé káwọn èèyàn orí ọ kìí síta ìlójú kínú ẹ máa ń ṣèbó ẹni mọ́dàkẹ́mọ́ ni kí ọba tọwọ́ bọ kéwú báyìí tí mo fi sọ pé èèyàn mọ kéwú ọmọ kéwú ọmọ mọ́dàkásì àwọn ògbó ńláńlá lọ́la nù ìmọ̀lẹ́rí tó dúró bàbá yìí wá dùn ún méjèèjì náà ládùúgbò fún good, you are good enough. Yes, I like you. ẹ̀rí oore ẹgbẹ́ oore ẹ wá tọ́ka rẹ̀ sí ẹni rí tóun náà wá dá mọ̀ ìka rere ní èyí ó tún lékún ní ìyọ́nú Ọlọ́run èyí ó tún lékún lóore ní káwọn náà sì gbà wọ́n sì ṣe tó yẹ kán ṣe ẹni méjèèjì náà lẹ́ni ládàá wájú Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ti parí ọ̀rọ̀ yẹn méjèèjì Ọlọ́run ní ẹ̀dínà láá láàyò dí àjíṣẹ́ ìmọ̀sílẹ̀ gbogbo ẹni tí bá ń ṣe eré Ọlọ́run ni mo fi ra mi búra kí èmi rẹ̀ ẹ̀san rẹ̀ láre bàbá náà gbogbo dáadáa tọ́lọ̀ máa ń ṣe fún ẹni rí Ọlọ́run máa ra ilá rẹ̀ ní ìyá ayé ní kọ̀rọ̀ sàárè ní gbàgbà ìkàmà nínú àwọn tá a fẹ́ kọ́lọ̀ dúpẹ́ fún yín gbogbo ẹni tó bá wáyé tó ráyé ṣe tí ò bá lẹ́yìn nígbà tó lọ́wọ́ gbàgbà rẹ̀ nínú ṣùgbọ́n àtọ́jú yín báyìí lọ́nà tí ń gbàdúrà yín àtọ́jú yín lọ́nà tí ń gbàdúrà yín ẹgbẹ́ bí ìdáná tí ń tọ́ka sí ìpótọ̀ ara èso bàbá nì ṣẹ́rí pé Ọlọ́run gbàdúrà yín púpọ̀ Ọlọ́run lè fi wọ́n ráre o ibi tẹ́yìn lò dé àwọn òtún lè lójú bẹ́ẹ̀ lọ gbọ́ Ọlọ́run bàbá òwà ń dọ́mà èdè tí mo ṣe kọ́ra fún bàbá Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fẹ́ dáadáa tẹ̀ ń ṣe nínú ilé àfà kọ̀ọ̀kan
tọ́lọ̀ wọn kó gbogbo ẹ̀ papọ̀ tó já sí pé ẹ̀yin náà ní national imam ẹ̀yin náà ní imam Ìlọrin láìpẹ́ yẹn tún di gómìnà fún Amina abẹ́kùnrin ẹ̀ di gómìnà fún Amina Mo ti ṣe sínú ọjọ́ àbójútó àmì tí wọ́n dájú padà lọ. Imam, ẹ̀dá pẹ̀lú ìdíje. Bàbá Amadibo, ẹ̀dá pẹ̀lú ìdíje. Kí bàbá tó náà bàbá ẹ̀wọ́n bàbá tó lẹ́gbẹ̀ẹ́ bàbá. Ọlá dúpẹ́ fọ́lọ́run ọba tí èsì nǹkan rẹ̀ ṣe. وربك يخلق ما يشاء ويختار. Ọlọ́run ló dá wa ní millions billions àmọ́ òun ni ó ṣẹ̀ṣà. ما كان لهم الخيار. Ọmọ ànẹ́bí Ádámù ò ní agbára àti túùsì ọ̀rọ̀ ni ó túùsì. Ẹ̀ṣà Ọlọ́run. Ẹ̀ṣà Ọlọ́run tó ṣà náà látọrí ẹ̀ wá bí lónìí. Ẹ̀ṣà Ọlọ́run tó ṣà òun ni bàbá wọn bá lórí. Kàwé bẹ̀rẹ̀ kan sí nígbà tá àfá àgbà ti wọ lórí ìtàn lórí ti yí padà a sì sọ lánàá. Bàbá yẹn àdúrà tó ṣe sí lọrin Ọlọ́run ló mọ̀ bó ti ṣe. Bàbá wa Ẹ̀ṣà tó rán wa níṣẹ́ káyà mú ẹni Ẹ̀ṣà wá síbí. tó wọ́n rán wa níṣẹ́ tí wọ́n mú ẹni Ẹ̀ṣà wá síbí lọ́dọ̀ ẹni Ẹ̀ṣà. Tọ́rọ́ lọ́run ló ṣà bàbá yìí lẹ́ṣà. Ìyá lábí rí pé ibi tẹ́ dúró sí àwọn tí wọ́n máa dúró síbẹ̀ máa kú ni. Ẹ̀rí bẹ́ẹ̀ tí ìyẹn lọ tẹ́ ń báláǹsì sínú ayé. Wọ́n fẹ́ mú ìmáàmù wa lé yín lọ́wọ́. Ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ ìmáàmù. Àwọn bá àwọn ọlọ́pàá ẹ̀wà. Wọ́n ní kí la fẹ́ fún ìmáàmù. Wọ́n láyé fún wọn ní nǹkan kan. Wọ́n ní ẹjẹ́ ara Qur'an. Wọ́n ní Qur'an náà 12,000. Wọ́n ní wọ́n dọ́gbù owó náà níbi owó tí bàbá fún àwọn bàbá wa bọ́mà grand carry. Wọ́n ra Qur'an yẹn. Wọ́n débẹ̀. Wọ́n fẹ́ máa dì í. Wọ́n ní ẹ má dì í o. Bismillahir Rahmanir Rahim. Wọ́n bá ṣí i. Nígbà tí wọ́n ṣí i. Allahu Akbar. Ìtí wọ́n bá mẹ́rin hadhihi naqatullahi fala tamassuha bisu'in. وذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء ويأخذكم عذاب قريب. bá a ṣe ṣí báyìí ń tà kanú Naqatullahi làwọn méjèèjì. Bàbá wa náà Naqatullahi ni wọ́n, àmọ́ bàbá wa ló kó sí wa lára. Náà láti wá mú wa wá síbí.
máa ń gbé nǹkan fún láyé. ẹni tọ́lọ̀ máa gbé nǹkan fún láyé kìí ṣe gbogbo wọn máa rí ṣe. ẹgbẹ́ bàbá lórí wọ́n ṣe jòkó wọ́n farabalẹ̀ bí omi tó tutù gbogbo nǹkan sì ń ṣe láì làágùn tí máa ń ṣe kìtìkìtì yóò sì máa rọ̀. bàbá wa tí wọ́n dúró yìí wọ́n kápá ń tọ́lọ̀ fún wọn. ọmọ wọn tí wọ́n dúró yìí nígbà tí wọ́n kọ́ dé wọ́n dúró ń bẹ̀ wọn lẹ́ẹ̀kan. bàbá ti jòkó bàbá wa dìde bàbá ní kó wọ́n jòkó ń bí wọ́n sọ fún bàbá wa àwọn ọmọ wọn ni wọ́n dìde fún wọn ni wọ́n jòkó ń bí. ẹnìkan wọn sọ pé ẹni kó gbéṣẹ́ àmì bàbá wa lọ báyìí. ẹnìkan wọn sọ pé ẹni kó gbéṣẹ́ àmì wá bàbá wa kú láàrin wọn kò wá ní yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. bàbá padà wá jòkó láàyè mí bẹ̀ wọn wọ́n á rí iṣẹ́ àtibẹ̀ wọn wọ́n ní ìjà àmọ̀ díẹ̀ bàbá wa tí wọ́n dúró yìí wọ́n ti ń bá wọn lò ó ti lé ní 30 ọdún. gbogbo gómìnà tó bá wá sí Kwara State ọmọ bàbá ni wọ́n gbogbo ẹni tí ń bẹ láyé nu ọdì sí láwọn sọ́jà bàbá yìí ń sanwó oṣù fún wọn. kódà omi tí wọ́n bá ń bá a sọ̀rọ̀ kò gbọ́ mọ́. bàbá yìí wọ́n fẹ́ kọ́ kọ́mpìnì tí wọ́n máa ṣe alumíníọ̀mù pánù oríṣiríṣi síbi ilé wọn. bàbá wa yìí ló lálàá wọ́n wà ní Germany. bàbá ibi ẹ fẹ́ kọ́ àwọn pánù oríṣiríṣi yẹn sí. wọ́n wẹ̀ funfun wọ́n sọ lọ́wọ́ ìbárú wọ́n sùjúdù wọ́n rùkú wọ́n sì tún ṣèdè lárúbáwá. bàbá ní ṣé bó ṣe rí nìyẹn. ẹ̀yin kọ́mpìnì yóò gbé ẹ padà síbi dẹ́ ti ń bọ̀ kọ́lé pánù mọ́. ṣá skul yẹn ni ó wà ń bẹ́ẹ̀. bàbá yìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. gbogbo ẹni tó lóko ní Nàìjíríà ibi ni wọ́n ti wọ́n ń gba PhD. bàbá náà wọ́n sọ pé àwọn bọ̀ wá parí PhD àwọn ní àlìkímẹ́. Ni bàbá kọ nígbà náà. Bàbá nísìnyí. قالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا غفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها Ògo Ọlọ́run tọ́lọ́ ń ṣe fún yín nù. Inú àwọn ọ̀dọ́ àfà tí ń rìn bí àwọn àgbàlagbà tí ń gbẹ́sẹ̀ bí àwọn àgbàlagbà tọ́lọ́ ń wá sùn òun náà dàgbàlagbà. Náà wá ń bẹ lọ́hùn kọ́lọ̀ ń wọlé àbáwọ́bá lórí. Ó sọ wọ́n di àkókò gàgàrà kó má jẹ́ kí wọ́n wọlé láíláí. Àwọn làkọ́kọ́ ọmọ kékeré àfáàgbà ó pòdúsì tíìmì máàmù fúlọrin. Máàmù tó kójú ẹ̀ lájọ́dá àti ń tẹ̀lé wọn kí. Wọ́n láwọ̀ orí wọn kí wọ́n rẹ̀ ní ṣú ẹ báyìí. Ikimánu, Fíkíùnù, Ṣẹ̀ríànù, Lọ́gànù. Wọ́n ní rẹ́sípọ̀n tẹ́fẹ́ kí. Agodogo.
Spirit ni ọ̀pọ̀ obìnrin méjì jáde kí ojú orí kìíní ọkọ rẹ̀ lójókòó wọn á rìn nígbà ìgbà fóònù ọkọ jẹ́ akẹ́lẹ́ táwọn alẹ́ ń bá sọ̀rọ̀ ìyàgò báyìí ọdún mẹ́ta ni ẹ̀dọ́ lè gbọ́rọ̀ wa mọ́ fóònù ọdún mẹ́ta ní ẹ̀rí pàgbà fóònù lọ́wọ́ rẹ̀ ń pọ̀ ọ́ lé ní bá pẹ́ mú sẹ́ ní ọ̀rọ̀ ọdún mẹ́ta ẹ̀ sọ fún ọ ẹlòmíràn bá dábẹ́ ẹni ẹ sọ̀rọ̀ ọkọ ìyàwó kamalẹ ẹdẹ yí padà ọbẹ̀rẹ̀ bá lè wà ní ẹnkẹ ẹ sọ olùkọ́ ẹ sọ ẹdẹ pé mọ́tò ẹ so ẹ jẹ́ kí fóònù ẹ dúró secret ni ó ní bẹ́ẹ̀ bá pẹ́ ní bá mọ ọ̀sán a máa dágbádá fún jọ èyí báyìí náà lọ èyí yá secret ìdárasí ìpanilọ́mọ kí má yà ó fẹ́ yà ní ẹ̀bá bẹ̀rẹ̀ asalatu sallallahu alaihi wasallam. Ọ̀pẹ iwájú mẹ́wàá lọ. Ọ̀pẹ iwájú mẹ́wàá lọ. Lásàsì àní mẹ́wàá náà. Lásàdá ní mẹ́wàá náà. Gbogbo ẹni tí ó kù sí èsì. Kò sẹ́ni tí ò níbi tó kù sí. Kò sẹ́ni tí ò níbi tó kù sí. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá dá. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá dá. Ọlọ́run kó dárí jìn. Ọlọ́run kó dárí jìn wá. Kasi la ilaha illallah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ bàbá wa. Emir. Èyí tó kù tí wọ́n lò láyé wọn ò ní kí ìbànújẹ́ lò ó. Ọlọ́run 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 Allah Allah gbogbo ẹni tí Ọlọ́run bá fún láyé. Gbogbo ẹni tọ́lọ́run bá fún láyé wáyé ó wáyé tí a ń lò gbà tí wọ́n lò gbà. Tí ọjọ́ wa ń lọ bí ti ń lọ yìí. Tọ́jọ́ wa ń lọ bí ti ń lọ yìí. Gbogbo àwọn tó wá fi ṣe right and left. Gbogbo àwọn tó fi ṣe left and right rẹ̀. Ọwọ́ ọ̀tún àtọwọ́ àlàáfíà. Ọwọ́ ọ̀tún àti ọwọ́ àlàáfíà. Ní àjọ ọmọ kékeré. Tí wọ́n jẹ́ ọmọ kékeré. Ó láti bọ̀ tán. Mo bá gbé ẹni lọ́jọ́ rẹ̀ lọ pátápátá ló bá mú. Ó yẹ pé ẹni tọ́jọ́ rẹ̀ lọ pátápátá tó ti dàgbà òun ló bá mú.
a ó máa lépa ara wọn pé bóyá kí n ṣáájú rẹ̀ níbi kó ṣáájú mi. Wọ́n máa lépa ara wọn wípé ọjọ́ ti lọ lórí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí n ṣáájú rẹ̀ àti kó ṣáájú mi wọ́n jọ máa lépa ẹ̀mí ara wọn káàkiri ni. Ẹ wo ojú kan ní ọ̀rẹ́ àkàbá wà mẹ́rin pẹ̀lú. Wọ́n ní wọ́n ń bẹ láwọn ìlú kan pẹ́rẹpẹ́rẹ. Ẹ wọ́n ṣe ń to oyè. Wọ́n ti ń tóye. Bẹ́ẹ̀ni mi ò bá di 80 kò dérí oyè yẹn. Bẹ́ẹ̀lòmí ò bá di 80 lọ sókè kò dórí oyè yẹn. Bóyá 81 rẹ̀ ni ó rà á kúrò láyé. Bóyá 81 ni ó kúrò láyé kò nílò jọdún kan lọ lórí oyè. Ẹ wo bí wọ́n ti ń ṣe. Ẹ wo bí wọ́n ti ń ṣe bágbàlagbà bá jẹ́ wọ́n máa lérò pé ó kú ti bẹ́ẹ̀ lọ. Ẹlòmí ló ti máa bá bí. Ẹ wo wọn tí a fi ṣe àrólé nílọrin. Ẹ wo àwọn tí wọ́n fi ń ṣàrólé nílọrin. Bàbá ẹ sọ fún bàbá síbẹ̀. Ọ̀rọ̀ tí bàbá wa former grand cadi tí wọ́n sọ ni bàbá wa padà síbẹ̀ yẹn. Ẹ wo bí orí bàbá wa. Wọ́n tẹ̀ wá gbé títí tí wọ́n lò ju 150 lọ. Tí bàbá bá sọ fún yẹn tí wọ́n fi lọ́tẹnu wí. Àbí kó ń tọ̀ ń múra. Ẹ wo bàbá wa tí ìbí máa ma gbà gbogbo olórin àti gbogbo agbègbè rẹ̀. Bàbá tí wọ́n síwọ́ ọsẹ́. Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. Ó bá kẹ́ gbogbo òkú wa. Bismillahi qul huwa Allah. Ìwà bíbẹ̀yìn tí wọ́n wá bí tá à ń ṣe nǹkan mẹ́ta. Ìwà bíbẹ̀yìn tí wọ́n wá sí bíbà yìí tá à ń ṣe nǹkan ta. A ní kí ọmọ sọ fún ọ̀fẹ́ bá mi sọ̀rọ̀, a kò níta. Wọ́n ní kí wọ́n sọ fún ọmọ kó sọ fún bàbá gbé àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀. A kò níta. Wọ́n kò níta. Àwọn àjòkó báyìí. Àwọn àjòkó lọ́fíìsì ní bíbà yìí. Àwọn bá mi sọ̀rọ̀. Wọ́n bá bàbá sọ̀rọ̀. Ọlọ́kọ̀ fún alẹ́ ní àtàlàáfíà. Wọ́n ní kọ́lọ̀ ń fún ọlẹ́ ní àtàlàáfíà nígbà wọn sọ̀rọ̀ tán pẹ̀lú bàbá. Bàbá jáde lọ́ta. Ìkan ló ṣe inú ọ̀rọ̀ ẹja tó kú láyé kan ò ṣe. Ìkan ló ṣe inú ọ̀rọ̀ tí wọ́n jọ sọ ohun kí wọ́n tó kú láyé ìkejì ò tí ì ṣe. Ọlọ́run. Yìí tẹ̀ sí mo ṣàdúpẹ́ lọ́wọ́ yín. Bàbá láwọn dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ẹ̀lé jíṣẹ́ tí wọ́n rán yín. Tẹ́ẹ̀lé jíṣẹ́ tí wọ́n rán yín. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ pẹ̀lú ànábì pẹ̀lú àwọn fámìlì rẹ̀. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn fámìlì ànábì. Wá sí tó ń ṣe pé má ṣe wá ìfáwọn alẹ́ ẹ̀ nìkan máa wá jáde síta ṣùgbọ́n pé àwọn òbí ẹ̀. Àwọn ẹbí ẹ̀ wá sí tó ń ṣe kìí sáwọn ẹbí ẹ̀ nìkan ló ṣe é fún ọ jáde síta àmọ́ kọ́ gbà àwọn ẹbí rẹ̀. Gbogbo àwọn òbí láti lóko. Ó ti lóko. Ọlọ́run kò lọ sí àbúkù bẹ́ẹ̀sì. Ọlọ́run ní kó lọ sí àbúkù bẹ́ẹ̀sì. Kó lọ pèpè ní tí ànábì Ibrahim ti pèpè. Kó lọ pèpè láàyè dáná Ibrahim. Àwọn òbí ẹ̀. Kó pa àwọn òbí rẹ̀. Àwọn ẹbí rẹ̀. Àwọn òbí rẹ̀. Tọ̀. Àmín. Ẹ wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. Ẹ wo tí wọ́n rò ànábì. Ẹ wo tí wọ́n rò ànábì. Kí ni ó fa àwọn ìjẹ báwọn bá ṣe débẹ̀ àwọn ti wà lóko. Kí ni ó fa àwọn ìjẹ báwọn bá débẹ̀ àwọn ti wà lóko. Ẹ wo oúnjẹ àwọn méjì kan ń jẹ. Ẹ wo wọ́n jẹ́ tì. Oúnjẹ àwọn méjì tó ń jẹ wọ́n jẹ́ tì. Àbí òsínú Kùránì ni. Àbí òsínú Kùránì ni. Bàbá wa la wá kéwù ni àwọn sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ wo tábùlà kò ti ṣe ibú. Ẹ wo bí tábùlà ábì tó ti ṣe rí ibú. Ó kọ sí Ọlọ́run ni. Ó kọ sí Ọlọ́run ni. Ẹ kọ sí Ọlọ́run. Ẹ kọ sí Ọlọ́run. Ẹ kọ sí bàbá. Ẹ kọ sí bàbá wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá pátá ọ̀nà jẹ̀kẹ́ lálùbá. Pátá òkè alálùbáríkà. Mi ò ní tẹ̀sẹ̀ gbogbo yín. Bàbá láwọn ò ní tẹ̀sẹ̀ gbogbo yín. Gbogbo ẹ̀yin àfáà. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá jíṣẹ́ yìí ń kọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá jíṣẹ́ yìí ń kọ́. Ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìjẹrin aago mẹ́sàn-án ti kọjá. Ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìjẹrin aago mẹ́sàn-án ti kọjá. Fọ́nà àbáwọ̀ Dr. Abdulsalam Professor Abdulsalam wọ́n jíṣẹ́ wọn fún anú ọ̀lù. Aago mẹ́wàá aago mọ́kànlá yìí lè mẹ́kù o. Aago mọ́kànlá sì ni bàbá kú òun bí. Lálaalẹ́.
bàtọ́ adélé wọn tó dàgbé méjìlá àbọ̀ sí kàtó. wọ́n bá tún wá délé yóò tó bí aago 12 àbọ̀ kí wọ́n tó sùn. Ọlọ́run jẹ́ kó dáa fún yín. Ọlọ́run jẹ́ kó dáa fún yín. Imam. Bàbá wa ìmáàmù àgbà. Ọlẹ́ tí àgbà. Ọlẹ́ ní dẹ́kun àárẹ̀. Ọlọ́run ti bẹ̀rẹ̀ dá wa. Ibi Ọlọ́run ti bẹ̀rẹ̀ dá wa. Láti bí gìrísẹ̀ ni. Tí ó bá yọ ẹ̀mí. Tí ó bá yọ ẹ̀mí. Tí ìbá pé ìjọmọ́ ikú ayé. Tí ẹ bá ṣe pé èyí tó bá jọmọ́ ẹgbẹ́ ikú ayé ni. Èrí ìdodo ni. Wọ́n lè dáríjì àwọn. Wọ́n lè tí ò bá jẹ́ pé ikú ayé ló pọ̀ pọ̀. Wọ́n lè rí ìdodo ni. Amina. Wọ́n lè rí ìdodo ni. Amina. Gbogbo ayé ni. Yóò jáde bí ó bá ti fẹ́ yóò yà ìjọba. Yóò yà bí ó bá ti fẹ́ dànù ni. Ẹ̀ńtẹ́ ń ṣáájú òkú ẹ̀ lérí kó ti ya. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ń ṣáájú òkú rẹ̀ ẹ̀ lérí kó ti ya ẹ̀ kàn ṣe wàhálà lásán ni. Ọlọ́run. Wọ́lá àfẹ́ tí bàbá ní. Wọ́lá àfẹ́ tí bàbá ní. Tí a mú sọ fún wa pé ẹ dọ́dọ̀ ẹni bá ìfẹ́ wòye mílíọ̀nù ẹ̀dá tí ń bẹ lọ́rin. Wòye bílíọ̀nù ẹ̀dá tí ń bẹ lọ́rin ni bàbá wa dá wọn sà wípé ẹ dọ́dọ̀ ẹni yìí. Ọlọ́mọdé kan bá gan àjò olówó pàdé pọ̀. Àmọ́ ọlọ́mọdé á bá gbọ́ olówó pàdé pọ̀. Àwọn ó bá pé kálágàn àfáà ni bàbá yìí ni. Kálágàn àfáà ni bàbá wa ni. Bí wọ́n ti ń sọ fún yẹn. Bí wọ́n ti ń sọ fún wọn yẹn. Yóò kàn fetí kan àwọn bàbá yìí pé wọ́n ti wádìí o bàbá òsì ní oṣù láti. Wọ́n kàn sọ fún àwọn bàbá ní kọ̀rọ̀ ní pẹ̀tọ̀ àwọn ti wádìí o bàbá ti travel wọn sí nlé. Ẹ̀ẹ́dẹ̀ gbàgbọ́. Wọ́n sì bìlí fún wọn gbà wọn ní parọ́ fún wọn. Bàtí ìṣègbè parọ́. Nígbà tí wọ́n èso nírọ́. Táwọn èyí ṣe nírọ́. Nígbà wọ́n èso nírọ́. Àbúlà Àbí. Àbútálíbì tó bí Abdullahi bàbá ànábì náà ló bí òun náà. Ẹni ó bí ìyá wọn ló yàtọ̀. Ìyá wọn ló yàtọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Bàbá kan náà ló bí wọn. Ẹgbà tí ó ṣe rí ibú. Àbúrò wọn tó pátápátá tó kéré. Nígbà wàá jẹ́ lójú ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wá yìí. Mo ti lọ bí iṣẹ́ láàárọ̀ yìí o. Bàbá ti lọ bí iṣẹ́ láàárọ̀ yìí. Pàtó ó kú bí aago kan àbọ̀ mo yé. Ó kú bí aago kan àbọ̀. Ìjẹ́ ti wọlé. Mo rí pé ìró ń dànfẹ́ ìwọlé. Torí kẹ́ bá mi lé ló dáa. Ilé nílé yín o. Ilé nílé yín tòótọ́ àmọ́ kẹ́ bá wọn lé káwọn gbà yín ní àlejò. Òun ló dáa. Imam. Bàbá wa ìmáàmù àgbà. Àwọn ní ẹ̀dágun àárẹ̀. Ẹni jẹ́ kí wọ́n máa gbé ká. Màrá sọ. Ẹni tó màrá sọ ò sí àfọlọ́hun. Ẹni ó màrá sọ ò sí àfọlọ́hun. Gbogbo dáná bí Ibrahim tó ṣe. Òun mójú kó nú ẹsẹ̀ rẹ̀. Ẹsẹ̀ tó lè dá. Òun ò níjọ́ gbabi tí ó ti dẹ́ṣẹ̀ òun kọjá. Bólà àti lè dẹ́ṣẹ̀. Ṣé lára obìnrin wa? Mélòó la ní nílé. Mélòó la ní ń ta? Èyí tá à ní mí. Àwọn ẹ̀mí burú. A ní iṣẹ́ lọ́wọ́ dépò pé ohun obìnrin àti ìjànú náà máa fi bọ́kọ sọ̀rọ̀. Wọ́n ní iṣẹ́ lọ́wọ́ dépò pé ohun obìnrin àlìjànú wọn máa fi bọ́kọ sọ̀rọ̀. Ìyàwó èsì máa bọ́kọ ó jà pé ọ̀rọ̀ pé mẹ́rin gbọ́n kan tẹ́ ń sọ lánàá. Ìyàwó sì máa bọ́kọ rẹ̀ jà pé ọ̀rọ̀ pé nǹkan tẹ́ ń sọ lánàá. Ní tí mo rà tí mi tí mo ń gbọ́.
lẹ́yìn tí ń gbọ́ tí mo yá tí mi tí ń gbọ́ yìí. Ohun ọkùnrin ni ṣùgbọ́n àti ẹni à ń lò lọ́wọ́. Ohun ọkùnrin ni àmọ́ àjẹ̀nú kan ni wọ́n ń lò lọ́wọ́ láti fi dáná lé òru. Ọ̀nípàdé irú rẹ̀. Ọlọ́run ní ẹ̀pàdé irú rẹ̀. Gbogbo onípàdé irú rẹ̀. Gbogbo onípàdé irú rẹ̀. A lóhùn yẹn bí wọ́n ti ṣe tán kí wọ́n bá ti sọ gbọ́dọ̀ yẹn. Ohun tí ìyàwó máa gbọ́ against ọkọ rẹ̀ ohun obìnrin ni. Wọ́n lóhùn yẹn tí wọ́n bá ti parí iṣẹ́ wọn tán. Ọ̀la ni má gbàgbé o yé mọ́ láti pàdé o ìyàgò báyìí ni o ṣé obìnrin yẹn fẹ́ pa ọkọ ńjọ́ náà bí sọ̀rọ̀ pé mi ìgbọ́n tẹ́ sọ pé pàdé yé mọ́ọ̀tì. Ìyàwó fẹ́ pọ̀ kọ́ńdọ́ náà nígbà òòrùn pé ìgbọ́n tẹ́ sọ pé yé mọ́ọ̀tì lẹ́yìn ti pàdé ohun ọkùnrin sí ni àmọ́ gbà pé wọ́n ti parí iṣẹ́ wọn tán ohun obìnrin nìyàwó wọn máa gbọ́. Ọlọ́run ní jẹ́ pàdé àgbákò orú wọn. Ọlọ́run ní jẹ́ pàdé àgbákò orú wọn. Ọlọ́run dákun bí wọ́n ti ṣe fún wa yìí. Ó bà bàbá lẹ́rù púpọ̀. Gbogbo ìdí ìrò ni pé àbá ti sàtẹ́ǹtì. Ó kàn sọ fún àwọn ilé wa ni pé èyí mẹ́rin péré jẹ máa bọ̀. Pé torí ẹ̀ẹ́ni mo rí àti ń bọ̀ ẹ̀ní mẹ́fà mi. Ìgbà tí mo rí ìlú à ń bà mí. Kí á ló dé? Kí ni mo ṣe fún mi tó báyìí tó ń lo mistake? Bàbá ń rò wípé a ní ju mẹ́fà lọ àbí mẹ́jọ. Ọlọ́run dákun 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 ẹ̀bẹ̀ lọ̀rọ̀ ẹ gbà. ẹ̀bẹ̀ lọ̀rọ̀ ẹ gbà. Allah. Ìmọ̀. Ọlọ́run tó dá nìkan ló jù lọ. Ọlọ́run tó dá nìkan ló jù ú lọ. Ẹ wo bí tí bàbá ti kéwú. Àwọn tí bàbá ti kéwú. Àwọn tí bàbá ti ké tí wọn. Ẹ wọ bàbá wa. Àbá bàbá wa. Àbá bàbá wa. Àbá bàbá wa. Ọ̀tọ̀ tó wá ní gbogbo ẹ̀. Ọ̀tọ̀ tó wá ní gbogbo ẹ̀. Ẹ wo orúmọ̀ tọ́lọ́ sì fún ẹlòmíì. Ẹ wo orúmọ̀ tọ́lọ́ sì fún ẹlòmíì. Ẹlòmíì kéwú tá kò wá kún mọ́. Kò wá kún mọ́ tó ní mọ́. Ẹlòmíì ké tán bí ó ti ké kò wá kún mọ́. Ẹlòmíì ń wádìí sí ni o. Ẹlòmíì ń wádìí sí ni o. Ẹ wọ àwọn adájọ́. Àwọn adájọ́ wa. Ayẹwé wọ́n tún káàdì sí ayẹwé káàdì sí. Torí àti ọ̀yẹ́ Bàbá wa ká lọ sọ. Bàbá wa kí àbá lọ́mọ ó sọ. Olóògùn lọ́mọ sọ. Olóògùn ò bá bí olóògùn lọ́mọ ó sọ̀fò. Olóògùn yìí sì wà. Bíná bá ń jò àyè máa fẹ́ mọ́. Bíná bá ń jò bẹ́ẹ̀ bá fẹ́ ojú òfò. Ó kúrò yàn lójú. Èèyàn ló wà iná èèyàn ni ọmọ kékeré kan ló wà ní iná. Ẹ má yà lọ́dọ̀ bàbá. Ọlọ́run dákun dákun. Nípa dídàkun. Mọ́wọlé Ọlọ́run. Wọ́n bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà lé. Wọ́n bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà mọ́wọlé. Ọlọ́run dákun. Ọlọ́run jẹ́ ní àlàáfíà. Ìtumọ̀ ní kí wọ́n sọ sínú ayé yìí náà wọ́n ti ń sọ ohun. Wọ́n ní ẹ wo iye ẹ̀jẹ̀ tá a ní lára. Pupa nìkan lè rò pé a ní. Pupa nìkan là á máa lérò pa a ní. Pupa ló lẹ jù. Pupa wọn lòun ló lẹ jù. Funfun lẹ jẹ ara wa. Funfun gẹ́gẹ́ lẹ jẹ ara wa. Àbá lọ sọ bẹ́ẹ̀. Funfun pupa ló lẹ jù. Wọ́n ní pupa àwọn tá a máa rí wọn òun ló lẹ jù. Funfun ní máa sọ́lé. Wọ́n ní funfun gẹ́gẹ́ ní máa sọ́lé. Òun ní máa kọ̀máǹdì gbogbo àlàáfíà ara òun. Bárùn bá fẹ́ wọlé. Bárùn bá fẹ́ wọlé. Kígbe máa. Funfun òun ní kígbe máa yọ jáde máa yọ lé. Òun gẹ́gẹ́ ló lágbára. Pupa yẹn òun ló le jù. Pupa yẹn òun ló le jù. Iná ni dókítà máa rí fún yàn. Iná ni àwọn dókítà máa rí fún yàn. Wọ́n èrí funfun. Allahu Akbar. Ẹ̀jẹ̀ funfun. Wọ́n ní sáré jẹ́ funfun rí.
ìsìn ń bẹ lára èmi àtẹ̀yìn wọ́n ní ẹjẹ́ kó mẹ́rún wọ́n ló lóko kì í jẹ́jẹ́ ọlọ́dọ̀ ọ̀dọ̀ ọmọ yín bàbá bàbá mọ́ àgbà Ọlọ́run ní jẹ́ kó lásìse. Ọlọ́run ní jẹ́ lásìse. Wo wájú ẹ wò. Wọ́n ní ẹwọ́ wájú yín wò. Àmín. Owó bí tí a ti ń kọ̀mándì gbogbo ìdìbò wa yìí. Ẹ̀wọ̀ bí tí wọ́n ti ń kọ̀mándì gbogbo òjòkó wa yìí. Gbogbo àgbàlagbà tó wà. Gbogbo àwọn àgbàlagbà tó wà níbí. Eríkèéríkèé kọ̀ọ̀kan. Eríkèéríkèé kọ̀ọ̀kan. Iṣẹ́ ẹnìkan, iṣẹ́ aṣíwájú kan náà ń jẹ́ o. Iṣẹ́ aṣíwájú kan náà ni wọ́n ń jẹ́ o. Ẹnìkan náà ní darí gbogbo wọn. Kánẹ́bì tó kúrò láyé. Ẹ̀wọ̀n bó ti bẹ Aisha tó. Ogun ṣẹlẹ̀ mọ́ ṣáájú ogun o. Ogun ṣẹlẹ̀ mọ́ ṣáájú ogun o. General Zubair. Ọmọ Abubakar ni. Ali. Khalid. Ọmọ Abubakar ni. Nǹkan ìbẹ̀ lọ́dọ̀ Ali. Nǹkan ń bẹ lọ́dọ̀ Ali. Nǹkan bẹ̀ lọ́dọ̀ Aisha ìyàwó àná. Nǹkan ń bẹ lọ́dọ̀ Aisha ìyàwó Ànábì. Ẹ wo ogun onídà méjì. Ẹ wo ogun onídà méjì kíláàsì ṣẹlẹ̀. Aisha ló lídìí rẹ̀. Aisha ló lídìí rẹ̀. Kẹ́yìn. Lẹ́yìn ìgbà tá Ànábì sọ fún Aisha wípé má ṣáájú ogun o. Má ṣáájú ogun. Ẹ̀san kí ló fẹ́ gbà? Ẹ̀san kí ló fẹ́ gbà? Ẹ̀san ẹjọ́ tí Ali pè ẹ̀gbọ́n rẹ̀ pé má fẹ́ obìnrin yẹn mọ́ o. Ẹ̀san ẹjọ́ tí Ali tó pẹ̀gbọ́n rẹ̀ pé wọ́n fi obìnrin yìí mọ́. Wọ́n fa Aisha mọ́ ọkẹ́ bí sí i. Bẹ́ẹ̀ mọ̀ fẹ́ méjì náà ṣe ìyàwó Aisha. Onítọ̀ wọ́n lẹ́ẹ̀ méjì wọ́n sí ìyàwó rẹ̀. Bàbá sọ bẹ́ẹ̀ méjì wọ́n sí ìyàwó rẹ̀. Ẹni tí a torí rẹ̀ pé àkọ Aisha lẹ̀. Ẹnu ti torí ẹ̀ sọ pé wọ́n pa Aisha lẹ̀. Imú kẹ̀kẹ́ ẹlẹ́sìn Aisha bọ̀. Imú kẹ̀kẹ́ ẹlẹ́sìn Aisha imú bọ̀. Àkúra ni kò lè bóbẹ̀ ṣẹ̀ṣẹ̀. Wọ́n lákúra ni kò lè bóbìnrin sùn. Àyíká dúnbù rẹ̀ torí pé ó ti báyàwó Ànábì sí i. Wọ́n sì ní kí wọ́n dúnbù rẹ̀ torí pé ó ti báyàwó Ànábì ìṣesì náà wọ́n kẹ́bí sí i. Àyíká fi ilẹ̀. Tó yẹ kí wọ́n fi ilẹ̀. Ìgbàtọ́jú dojú ogbó. Nígbà tó ọjọ́ tó dojú ogbó. Wọ́n padà ṣèyàwó míì. Wọ́n padà ṣèyàwó míì. Gbàjẹ́ wà lórí bẹ́ẹ̀ ló bi ọkọ rẹ̀ pé tàbí kọ́ mọ́ bẹ̀rẹ̀ mi. Ǹgbọ́ wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ọkọ rẹ̀. Àwọn ló bí bẹ́ẹ̀. Táwọn ní ọmọ gbẹ̀bẹ̀ mi. Ṣé mo ṣẹ̀ tó bá mi? Ṣé mo ṣẹ̀ ẹsẹ̀ mi lágbára tó bá òun ni? Ṣé mo pé ìfẹ́ mú ọkọ? Ẹgbẹ́ ìfẹ́ mú ọkọ. Nígbà ìyàwó mọ̀ pé táìmù tó yẹ kó o béèrè irú béèrè òun nu. Ọwọ́ sọ pé Ali ni. Irú èrè táláyé o. Ẹ̀dá ti Irú rẹ̀ ò ní táláyé. Báwo bá dún bá olùgbé tó bá wọ àwọn òsì bẹ kọ́ ọmọ tó ń ní ìgbà. Dákun Ọlọ́run. Dákun Ọlọ́run. Fàdúrà Ní sàgbákò. Ọlẹ̀ ní sàgbákò wú. Lára obìnrin. Lára obìnrin. Lára ọmọ ọ̀dọ̀. Lára ọmọ ọ̀dọ̀. Lára fámìlì. Lára fámìlì. Lára ẹbí. Lára ọ̀rẹ́. Lára ọ̀rẹ́. Àwa la mú débẹ̀. Àwa la mú débẹ̀. Èsì ń tà sọ fún tí ẹ pọ̀. Kò sí ń tá sọ fún tí ò ní gbọ́. Ọlọ́run ní jẹ́ kí a sọ àbúrò. Ọlọ́run ní kí wọ́n sọ aburú yín. Ọlọ́run ní rán ní sí àbúrò. Ọlọ́run ní rán sí aburú sí yín. Kò ní jẹ́ kan fún mi nínú ìgbé ayé mi. Kò ní jẹ́ kan fún wọn nù gbé. Kò ní jẹ́ kan. Kò ní jẹ́ kan fún bàbá wa nù gbé ayé wọn. Inú mi dùn púpọ̀. Inú bàbá wa dùn púpọ̀. Níjẹ̀rin. Níjẹ̀ta. Sunday. Dédé ìwòyí bàbá yìí. Dédé ìwòyí báyìí. Gbogbo ọmọ yìí wà ń bí. Gbogbo wọn wà ń bí. Bí à ń rí bàbá yìí. Wọn ò rí bàbá wa. Màá ní èrè fi tẹ tíra èlò rẹ̀ fi tẹ tíra 2 million. Láyé ìdágbèsè ẹnìkan ṣe wá. Èlò rà fún ilé ẹ̀ka 1 million ẹ̀fọ́ 1 million sí. Wọ́n ní kí wọ́n fún 1 million sí lẹ́yìn èyí tó ti jíṣẹ́ rẹ̀ nínú ọ́ọ̀lù. Wọ́n Kárò ló ń wà. Ìrìn lọ Kárò ló ń tẹ̀lé àbọ̀. Àwọn abẹ́ ń lè máa president second marriage. Ọlọ́run ọbẹ̀ ṣiṣẹ́ kan ṣe nípa àfáà wa. Ọlọ́run.
wọ́n ní dákun Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run abanẹ́ Muhammad bíọ́ abanẹ́ Ibrahim abi bíọ́ abi Jibrilu bíọ́ Al-Qur'ani abi bíọ́ àlẹ́yàrá sí Ọlọ́run Ọlọ́run gan tí fi ń jẹ́ Ọlọ́run nílò di bí ìjẹ̀wá bíjọ kàdá tí Ọlọ́run fún àná ìjọba sí ilé olóṣù tó kọjá ó di bí ìjẹ̀wá báyìí bí ìjẹ̀wá síjọ kàdá bí ìjẹ̀wá síjọ́ kọ̀ọ̀kan lásìsì gbogbo ọmọ ẹ̀wá náà tí a rí tọ́lọ́run rí tó fi dùn ánú àfi bẹ̀ Ọlọ́run gbogbo ìgbé ayé rere ọ̀tún àlàáfíà Ọlọ́run jogún rẹ̀ fún yín fún yín tó ti jogún fún yín Ọlọ́run sáájú ọ̀nà Muhammad Ọlọ́run Muhammad Ọlọ́run Muhammad Ọlọ́run Muhammad آمين. ولا فاتحة إنا أعطينا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. Gbogbo ẹ̀yin jàmáà tẹ wá. Gbogbo ẹ̀yin jàmáà tẹ wá. Ó bẹ̀rẹ̀ rí bàbá wa. Ó bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa di fọ́ọ̀tì máa lànà ìwà ń dọ́ọ̀mà. Ẹ̀yin àdìgbìmọ̀. Gbogbo àwọn àlè hikma. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin jàmáà. Gbogbo ẹ̀yin jàmáà. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá dúpẹ́ fún yín. لا فاتحة إنا أتينا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. Bàbá wa ẹ̀mí à bàbá wa ọba ti lọrin. Bàbá wa ẹ̀mí ọ̀fìlú lọrin. Ẹwà ní ti agutẹ́ fi náwà ní sí o. Mẹ́wàá pọ̀ ní wọ́n ní gbogbo láwà ní. Lọ́jọ́ kan àwà ní plé. Láwà nù plé ìjọ kan. Bàbá ló jòkó náà bàbá wa lọrin. Wọ́n láwọn mọ̀ pé bàbá wa ọlọ́dún méjì ń bẹ́ nù pléènì. Wọ́n á dìde láti ibi tí wọ́n jòkó. Wọ́n sì kúnlẹ̀ lẹ́kún méjèèjì báyìí fún bàbá ọba lọ nínú pléènì náà. Bàbá ọba lọ ní wọ́n sọ fún bàbá wa dáńkàdì pé ẹ̀kọ́ kan gbogbo náà sọ́lẹ̀ kan experience wọn ni o kẹsẹ̀ gbogbo nǹkan ni ẹ máa rí kànú tíra ọlọ́run máa wà lálẹ́ àwọn ọmọ akéwù. Bàbá wa bá lọ́rin ẹ̀wò bí ọba ti ń ṣètò. Ẹ̀wò bí wọ́n ti ń ṣètò yẹn. Ẹ̀wò bí a ti mú àwọn ọ̀dọ́. Ẹ̀wò bí wọ́n ti mú àwọn ọ̀dọ́ tí wọ́n kó wọn mọ́ra. Ọlọ́run kó bá kẹ́ bàbá. Ọlọ́run kó bá kẹ́ bàbá. Ọba dúró tì wọ́n. Fún wọn ní àlàáfíà sí. Ó fún wọn lálàáfíà sí. Tó bá fún wọn sí kò sẹ́ni tí ó bínú. Tó bá fún wọn sí kò sẹ́ni tí ó bínú. Kò sẹ́ni bẹ́ẹ̀ lọ ṣe lọ́rùn fọ́lọ́ báyìí. Kò sẹ́ni tí ó bẹ́ẹ̀ lọ. Tó bẹ́ẹ̀ lọ sí lọ́rùn báyìí. Ó tún ayé ẹni tó gbé ní bàbá yé ọjọ́ níbo rẹ̀ yìí. Wọ́n ní bọ́ọ̀nà ni wọ́n ní bọ́ọ̀nì. Ìlọrin ni wàá jẹ́ ọ̀rọ̀. Ọlọ́run kó bá fún bàbá ní gígùn ẹ̀mí àtàlàáfíà. Ọlọ́run bá fún bàbá gígùn ẹ̀mí àtàlàáfíà. Gbogbo oore tí a ṣe yìí. Gbogbo oore tí wọ́n ṣe yìí. Ọlọ́run jẹ́ kí a dúró kí a jẹ dáadáa. Ọlọ́run jẹ́ kí wọ́n dúró kí wọ́n jẹ dáadáa àwọn kan jẹ́ pẹ́. Orí kẹ́mi wọ́n gùn náà fi lè jèrè àwọn ọ̀dọ́ yìí. Torí kẹ́mi wọ́n gùn náà wọ́n fi lè jèrè àwọn ọ̀dọ́ yìí. Irú àwọn kékeré yìí. Irú àwọn bàbá wa yìí. Kékeré. Bàbá wa kékeré. Bàbá wa àgbàlagbà yìí. Irú àwọn bàbá wa àgbàlagbà yìí. Kí bẹ́ẹ̀ bá ti gùn. Bẹ́ẹ̀ni bá ti gùn. Ìgbà tí èèyàn níyàwó tó bímọ kò níyàwó bọ̀rọ̀ kò bímọ lẹ́yìn ogójì ọdún kò bímọ lẹ́yìn àádọ́ta ọdún wọ́n á ń bẹ lọ́wọ́ wá yóò ń ṣe sẹ́mẹ́tì
wèrè ní. ẹni tí ò bímọ ní 40 years 60 years ó wá di 70 ọmọ mi ò ṣe jèrè ọmọ. olóhùn ṣe birthday bóun ni ó ti jèrè ọmọ. àbíkú ni 70. àbíkú ni 70 àbíkú àgbà ni. èèwọ̀ ni. èèwọ̀ ni. bá kú ní 70 yóò padà sí sẹ́ńgò mẹ́kọ̀ọ́ tó kú. lẹ́yìn nǹkan la bá wa lámàjà irú ẹ̀. wọ́n lè máa lọ́wọ́ fẹ́ 70 báwo. kò sí èrè tó jẹ. kò sí èrè kankan tó jẹ. wọ́n gbé àwọn ọmọ ní ìsìnkú ọgọ́rùn ọdún wọ́n lọ́mọ bọ́ ọmọ lọ́mọ báyàwó wọ́n bá sọ́ra. àfi kó sọ́ra. àfi kó sọ́ra. ọmọ tó bí tó fẹ́ ó fẹ́ yàwó ó bímọ abímọ kẹ́ni àbí kejì bọ́ọ̀ bá múra ilé ọ̀fẹ́ náà máa fẹ́ gbé pẹ̀lú ẹ̀. ní ọba múra ilé ọ̀fẹ́ ní ọ̀fẹ́ máa gbé. torí náà ọdún ọjọ́ ká gùn lẹ́nu. ọjọ́ á gùn lẹ́mìí. a ṣàgbé tí ẹ̀ máa rí fásitì ẹ̀ máa rí fásitì ọmọ. wọ́n láwọn ṣàgbé tá a máa rí fásitì ẹ̀ bá jẹ́ á rí fásitì wọn mọ́. wọ́n ní ìpọ́njú ni o. dùn kan lẹ́lòmíì jẹ lójúmọ́. tàbí dùn kan lẹ́lòmíì jẹ lójúmọ́. dókítà sọ pé ẹ̀mí ẹlẹ́ yóò gbé. kòtò ọdún ẹlẹ́yìn ló máa bẹ̀rẹ̀ dúdú. èrí yóò gbádùn. ọdún mélòó lágbẹ́jẹ́ lò. wọ́n bẹ̀ yí wọn tọrọ làbí nǹkan ni wọ́n ń jẹ. dàbídù méjì. wọ́n ní pọ́njú ni. ẹsẹ̀ náà mú rìn láti Mákàsí Jídà. ẹsẹ̀ wọn mi rìn láti Mákàsí Jídà. sí Mẹ̀dínà. ẹ wo iye eré òkè tó sùn. ẹ wo iye orí òkè tí wọ́n sùn pẹ̀lú ebi. pẹ̀lú ẹsẹ̀. pẹ̀lú ẹsẹ̀. gbogbo ẹsẹ̀ tẹ yín tẹ̀ fún mi kó náà wẹ̀ tíyàwó yín wẹ̀ fún yín. ẹ wí lẹ́sẹ̀ tí a ti bẹ́ pẹ̀pẹ̀ ni. lẹ́sẹ̀ tí wọ́n ti bẹ́ pẹ̀pẹ̀ tó sì níyàwó tí ń bá wọ́n tọ́jú tiẹ̀. Mo sọ̀rọ̀ kan sí ẹ̀sìn bẹ́ẹ̀. Àfáwọn àbájọ rẹ̀. Wọ́n nígbà tá à ń fóònù bàbá lánàá. Wọ́n ti bá sọ fún bàbá pé àpò tá à ń bọ̀ fún pàmò nígbàlẹ̀. Kí ni wọ́n ṣe? ẹnu wà láì bàbá ọ̀pá mọ̀ ní. bàbá náà sọ ní sí ó pé dùn mí ẹ̀ ń bọ̀ abáyé ń parọ̀ ẹ̀ ó dùn mí báyìí o. ó dùn mí ní ìfẹ́ máa rárá. Bàbá fúnra rẹ̀ ló ti máa ṣàpọ̀. National Islamic Institution wọ́n náà ń bọ̀ gbogbo wa ìjà tútù láti. Wọ́n ti gbogbo apáta láti ìjà akódà àti gbèjà lónìí. bàbá náà ti lọ pé táwọn àwọn pé bí ó ti rí ni àwọn bá ní kó ta tẹ́ǹtì síta ni. bàbá òsèré lálejò bàbá òsèré lálejò bàbá òsèré lálejò bàbá òsèré mọ́mù lálejò bàbá òsèré gbọ́ ẹ̀yẹ̀ wọ́n náà lálejò. mo dúpẹ́ púpọ̀. ọlọ́run wá fún mi ni wọ́n ti sọ fún mi ni. ọlọ́run dákun. ọlọ́run dákun. bá a lékún àlàáfíà bàbá. bá a lékún àlàáfíà bá a lórí. bá a lékún ẹ̀mí gígùn wọn fún wọn. Amina. Amina. Al-Fatiha. Bàbá wa bá lórí wọn ní. Dàbídù tó wà ní kọ́. Àpapọ̀ ẹ fọ̀ ọ̀rọ̀ méjì kan ṣẹlẹ̀. Kòdà ẹ ṣe é bẹ̀. Bàbá ń ṣe ìmáàmù àgbà ń ṣe másà. Wọ́n ṣe másà. Àti à ń ṣe másà. Másà yẹn kọ́kọ́ ṣe kí a tó ṣe pé. Másà ó kọ́ ṣe kí wọ́n tó ṣe PhD. Àbí mo tó rọ́ǹgì ṣe. Tó rọ́ǹgì. Torí náà ẹ kí ìmáàmù ẹ kí bàbá àwọn mú. kí a ṣe másà. Wọ́n ṣe àwọn ní bàbá wa chief imam àgbà wọ́n ṣe másà wọn. Ẹ wo ẹgbẹ́ tó kù. Ẹ wà bá ẹgbẹ́ tó kù. Mọ́tò wọn nu. Bàtó dìjà tí a lè nílẹ̀ ètò a lè kó gbogbo ayọ́ àpè ní ẹjọ́ ètò àpè ní. Pé mi ò dá sí wàhálà náà ń fà ní Kwara security àti gọ́fìnà mo ní mo ti dá sí. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí wọn ni ẹ bá wọn sọ. Oníbàbò náà ni ò lè lọ́ọ̀ bá kọmísánná sí mọ́. Mo lẹ́yìn náà lẹ̀ ní kí gọ́fìnà sọ bẹ́ẹ̀ fún èmi ń bá a sí. Ọjọ́ kejì ní kíkó. Bàbá làwọn ń bá a ṣe ń tà wọn. Ẹ bá gbé kó lẹ̀ ẹ bá gbé lè kó. Gbé sáwó lọ́wọ́ ọ̀fọ̀mà ìṣúró.
wọ́n máa ń di. àwọn olóòrò lọ́wọ́ tó báyìí police station náà létí omi jẹ́gẹ́dẹ́ báyìí kì í rí kankan wo mẹ́ ìwé nìkan ni máa kà bá wà ní òfẹ́ ìtayà ọdún kan mọ́ ọ̀ọ́dà ìjì. Bàbá Sunday pé ó dá ìjì. yọ̀wọ́ ìtayà èlò ẹ̀ sálárì ẹ̀ wọ́n á gbé sínú payroll wa wọ́n á sanwó oṣù. Wọ́n á sanwó oṣù fún wọn. wọ́n á ní kí a rẹ́gísítà. Nìkan rẹ́gísítà. Wọ́n ṣe PhD. à ń ṣàdúrà. À ń ṣàdúrà. ìgbẹ̀yìn rí ọlọ́run náà rẹ̀ ń ṣàdúrà. Gbogbo àwọn àfáwà náà ṣàdúrà. gbàtí ẹ ń du ipò. Gbàtọ́ ń dupò. àwọn mẹ́tàdínlógún ní du inspector general 17. Àwọn 17 èèyàn ni wọ́n du inspector general. báyìí ti di commissioner. Báyìí ti di commissioner. ó lè dá ìjì. Ó lè dá ìjì. political appointment ní oko AIG DIG. Tọ́. mo bá ẹjọ́ ṣètò wà lókè kékeré mi lọ́bẹ̀ wò. bàbá ń tò nọ́mbà ń gbà bí ẹni tí ń gbà bí ẹni dá sílẹ̀ ní tinubu akẹ́kọ̀ọ́ orúkọ wa láti ẹsẹ̀ méjì. awi tani one bá wà ní nọ́mbà 5 ló bá fóònù pé dáàdi ọlọ́run sunkún ní olóhùn sunkún ó ní nọ́mbà 5 ló wà mo wọ̀ náà náà mú. Wọ́n ní wọn náà ló mú. Ní mú ẹlòmíì pẹ̀lú ògbú ọlọ́run ìwọ náà wọ́n mú nígbà tó kàn rí ọba lẹ̀. Bàbá ní fọkàn balẹ̀ ìwọ náà wọ́n mú. Olóhùn fẹ́ rí wọn. Gbà bí dá lọ. Bá a gbé mi, wọ́n á dá mi padà sí airport, wọ́n gbé mi wọlé ẹ̀, ló bá wọlé ẹ̀ ọ̀dọ̀ ìdá ìjì. Ọ̀tún jáde, ẹni olè mú ọ̀sá ìjì, ọ̀tún ẹ̀rí yìí ṣe. Abẹ́ wọlé ẹ̀ báyìí, dá mi padà sí airport, ń bọ́ sọ̀rọ̀ o, bá dá mi padà sí airport. Mo lọ, ẹ̀ mú lẹ́gbàrọ̀ lọ, fàtíà. Lẹ́gbàrọ̀ bá ṣe. Oríjọ́ kejì náà bá kí a kó owó ẹ̀dọ̀ ṣe ní bí kí a kọ̀mìtì mẹ́rin wá kí a jọ ní. Pé ta ló ní PhD inú gbogbo wa? Ìyá àdúrà gbà lọ. Ìgbẹ́ tó kùn nìkan ló ní PhD. Ọ̀nà ibi bá gbà lọ́nu. Bí ìpínlẹ̀ ń jó làdúrà, bí iná bá sọ bí ẹ sáré máa wá bí ẹ gbàjáde ní èyí. Ó lè fò fẹ́rẹ́ ké bọ́ sí. Ó ti tó dé sálẹ̀ ní ẹni ẹ ń bá sọ̀rọ̀ èèyàn ní bẹ́ẹ̀ bá ti pariwo inú rẹ̀ máa ń dùn. Ẹ wo èyí ń já pílẹ̀nì ojú ẹ̀kẹ́ni èyí máa ń jà pẹ̀lú akẹ́kọ̀ọ́ hurricane ọmọ ń wà ní hurricane ìjùmọ̀ ẹ̀yọ. Ẹ̀wá ìfẹ́ ájà láti Rubí sí Amẹ́ríkà ní ti dìde máa lọ. Bí pílẹ̀ máa wà ló fún ẹjà afẹ́fẹ́ dé. Ní ẹ̀ẹ́dẹ̀ ọ̀sẹ̀ ìgbà yóò yá ìgbàlómà tàbí kí a mú. Ìgbàwó sì máa ń pé ọ̀gá òun béèrè pé ta ni ó ní PhD. Ó ti mà pé ó ti sọ fún pẹ́lú ìwé múnú. Ẹ̀yí bàbá ẹ má tó ń gbàgbé o. Ànábì àkúgbà ẹ̀wọ̀n ló ṣẹlẹ̀ sí. Ìgbà yẹn tó ìyẹn tó ń lọ, ìyẹn ọmọ rẹ̀ ó kù ń lọ. Wọ́n tún bàbá mi lọ máa pé ẹ má gbàgbé ẹ máa wo àbúrò yìí lójú ọ̀nà o. Má mà pé lè kúrò lọ́kàn rẹ̀. Ìsúkú kí kúrò lọ́kàn rẹ̀. Àbẹ̀ mọ́ lọ́bẹ̀ ń mọ́. Ẹ wo bàbá tó ẹni láti méjì o. Ìfẹ́ ni. Ẹ̀yin náà dẹ̀gbà. Mo ń fi ìfẹ́ àyín ìyá ṣe ìfẹ́ ni fún mi. Yìí mi nígbàgbé fáàbì yàbàdà. Lè ṣe mástà fírì
Fírí gbogbo ọ̀rẹ́ ọba rí ìyá ni tí wọ́n bá ní láyé fírí ní. Kò tẹ́ bá máa ṣe láti kí mọ̀ ọ̀fẹ́ ni ó máa jẹ́. Ẹ̀yin ilé wa ẹ̀dá kò lójú iná ní ṣe ń ṣe o. Ẹ̀yin náà nù. Mọ́lù àá o ẹ̀dá kò kí máa rí báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àbátá fún lákàdá àjòkó máa dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan bàbá ń fetí ìjọba àjọsìsì àjọsáré bàbá yìí ti sọ fún látàná pé ìyẹn ṣe ká fún àpò ìlú ògbó lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀dúgbẹ́ fún bàbá rẹ́jísítà ẹ̀dúgbẹ́ fún wọn bàbá bọ́sàdéhùn rẹ́jísítà lọ́sàdéhùn. Lẹ́yìn eléyìí ẹ dákun báwo lẹ́yìn.